ẹjọ́ kí lorúkọ yín. Orúkọ mi ni Ìyáàfin Bọ́lá Fagbewésà. Kí ni èròǹgbà yín nípa rally? Èròǹgbà mi pọ̀ rẹpẹtẹ, ẹ̀dùn ọkàn ló jẹ́ fún wa ìgbé bá ṣe wà ní ìlú òkèèrè níbí báyìí. Ìlú táwa yìí kò ń ṣe ilẹ̀ ibi tán ti gbé bí wa. A wá síbí nítorí pé ìlú wa ò tòrò, ìlú wa ò lọ síwájú látìgbà tá a ti gba òmìnira. Ìyà wọ́n fi ń jẹ àwọn èèyàn níbẹ̀. Lọ́wọ́lọ́wọ́ yìí àwọn agbénipa wọ́n ti kú ní ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ń gbé àwọn tó jẹ́ ìyá wa, àwọn èwe ọ̀la wa, àwọn tó jẹ́ pé wọ́n máa mú ilé, tó máa mú jó, tó máa mú ìlú Nàìjíríà di òǹgbò gidi. Wọ́n fi tipátipá bá wọn ní àjọṣepọ̀ nínú oko. Wọ́n lọ kó àwọn ọmọléèwé, wọ́n fi tipátipá kó wọn, wọ́n dẹ̀ ń bá wọn ní àjọṣepọ̀. Àwọn tí ò bá rówó san, wọ́n ń pa wọ́n. Eléyìí ò ń ṣe nǹkan tó dáa. A dẹ̀ ní ìjọba wa ò ní nǹkan kan tó fẹ́ ṣe sí. Nítorí náà a fẹ́ gbogbo Nigerian nation wọ́n dìde, wọ́n ràn wá lọ́wọ́ kí Ọlọ́run ọba tó ní agbára lórí ohun gbogbo kó gba ẹ̀tọ́ wa fún wa nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ tó ní ọ̀rá, ilẹ̀ tó ní adùn, ilẹ̀ tó ní oyin, ilẹ̀ tó jẹ́ pé ògo Ọlọ́run ọba ó dìde ní ibẹ̀, ní ilẹ̀ tá ti wá. Nítorí náà ẹ̀dùn ọkàn mi lẹ́yìn ni pé kí Ọlọ́run ọba kó jà fún wa, kó la ìlú Nàìjíríà kọjá ní orúkọ Jésù Kristi. Àmín. Ẹ ṣé púpọ̀.